Alhamdulillahi Rabbil Alamin. Àtẹ̀gbéyé Allahu Akbar. ọ̀kọ́lọ́run kó bá ṣe làákàyè bàbá wa ní dáadáa. Àmín. Àwọn ọmọ wọn Ọlọ́run jẹ́ kán ní àlùbáríkà tó pọ̀. Àmín. Ìmọ̀ kéwú ìmọ̀wé Ọlọ́run bá fi yé wọn. Àmín. Àti àwa tí a wà ń kalẹ̀ àtàwa tá à ń gbọ́ wa ńlé Ọlọ́run bá jẹ́ káwọn ọmọ ní àlùbáríkà. Àmín. Àdúgbò òkè yìí ẹkẹsẹ̀ ọ̀kun ẹgbẹ́ Ọlọ́run jẹ́ kí àlùbáríkà wọbẹ̀. Àmín. Ọlọ́run bá fi ìrọ̀rùn sínú àdúgbò yìí Àmín. àtàdúgbò ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Àsìkò tá a wá ẹ jẹ́ ká mọ̀ sí dáadáa. Àmín. Gbogbo àwọn tí ń gbé bí Ọlọ́run jẹ́ kálàáfíà máa wọlé ẹnì kọ̀ọ̀kan wọn. Àmín. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run máa bá kọ́ wọn mọ̀ ṣe. Àmín. Nàìjíríà lápapọ̀ Ọlọ́run bá káwọn adarí wa mọ̀ ṣe. Àmín. Jẹ́ kí ìrọ̀rùn wọ Nàìjíríà lápapọ̀. Àmín. Gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wàhálà wà Ọlọ́run bá pẹ̀tù síbẹ̀. Àmín. Wala haula wala quwwata illa billah. Náà, a ó ka àyọkà láti inú Al-Qur'ani mímọ́. Máa pe àáfàá wa Kamaldeen láti wá ka àyọkà fún wa nínú ìwé mímọ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملغيب وشهادتي هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àtẹ̀gbéyé àtẹ̀gbéyé Ọlọ́run kó bá ṣe àlékún mọ́ brọ́dà wa. Kò ṣiṣẹ́ mọ́ ọ́sẹ̀. Allah. 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 Ọlọ́run kó bá ṣe àlékún mọ́ brọ́dà wa tó fún wa ní àyọkí láti inú Al-Qur'an. A ṣe ìkẹ́gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Allah. 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 Wassalatu wassalam ala Rasulullah Muhammad sallallahu alaihi wasallam. A ṣe ìkẹ́gẹ̀ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àwọn sàhábà rẹ̀, àwọn ará ilé àti àwọn tá ń tẹ̀lé ojú ọ̀nà yìí títí di ọjọ́ ìgbéǹde àlùkìyámà. Bí a ṣe ń bá wa sọ, Islam ẹ̀sìn àlàáfíà
tí Ọlọ́run fi ná òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Kí ni iṣẹ́ tí òjíṣẹ́ yìí mú wá fún wa náà ni pé ká gbà pé Ọlọ́run ọba Allah ọ̀kan ṣoṣo ni. Òun nìkan ni ọba tí a jọ́sìn fún. A ò sì gbọ́dọ̀ wá orogún fún. Kò bímọ, ẹnìkan ò sì bí. Kò sì ní bùkátà sẹ́nìkankan. Bí kò ṣe pé àwọn ọmọ ẹ̀dá la ní bùkátà sí tí à ń tọrọ nǹkan tí a fẹ́ lẹ́ àtọwọ́ rẹ̀. Àwa làwa níṣòro tí a sì fẹ́ kó bá tẹ́ àwọn ìṣòro wa. Àwa làwa fẹ́ kọ́lé, la fẹ́ gun mọ́tò bọ̀gìnì, la fẹ́ ránmọ ní yunifásitì, a sì fẹ́ lọ òkè òkun. Ọlọ́run ò ní bùkátà sí gbogbo eléyìí. Òun ló fi nígbà tí a bá jọ́sìn tán fún òun ká tọrọ nǹkan tí a bá fẹ́. Irú eléyìí tá à ń ṣe lálẹ́ yìí náà ara ọ̀nà ìjọsìn ni. It's an act of ibadah. Ọ̀nà tí a fi ń sin Ọlọ́run náà eléyìí ní pé ká pèpè sí ojú ọ̀nà ti Ọlọ́run. Ní àìgbàsíkò wa, a ó máa ké sí chief lecturer wa kí wọ́n máa jáde bọ̀ níwọ̀nba ìṣẹ́jú péréte tó kù náà, torí àwa máa fẹ́ mú àdéhùn ṣẹ. 8:30 to 10:30 lápé. Tí 10:30 bá ti lù báyìí, a fi aago gbé ní inshallah. Bọ́jẹ́ 30 minutes náà, a jíṣẹ́ tọ́lọ́run náà wà. Kí Ọlọ́run kó dó tì wá. Ẹ dákun, ẹ̀sìn wo ni ẹ̀sìn Ibrahim? Ẹ bá wo Quran 42:13. Ẹ̀sìn wo ni Abrahamu ṣe? Allah ṣe ló fi fún yín nínú ẹ̀sìn. Allah ṣe ló fi fún yín nínú ẹ̀sìn. Ohun tí mo fi fún Noah. Ohun tí mo fi fún Noah. Òun náà ni mo fún wọ ẹ̀rù. Òun náà mo fún wọ Muhammad. Òun náà ni a ti sọ àsọtẹ́lẹ̀ fún Ibrahim. Òun la sọ àsọtẹ́lẹ̀ fún Abrahamu, Musa àti Isa wípé kí ẹ gbé ẹ̀sìn dúró, kí ẹ má sì ṣe pín yẹ́lẹyẹ̀lẹ nídìí rẹ̀. Abẹ̀rí kan báyìí. Ẹ̀sìn tí Ọlọ́run fi rán àwọn òjíṣẹ́ wa, ó ní wọn ò gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ nídìí ẹ̀, which is ẹ̀sìn Islam. Islam lọ́lọ́run fi rán gbogbo wọn wá. Kí ká fi ara balẹ̀, kí a lè máa gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa. Ìkà tí a bá sọ lálẹ́ yìí, lálẹ́ ọ̀la, tó bá di Sátọ̀dé, àǹfààní wà fún wa láti wá béèrè ìbéèrè. Kò sí béèrè táwa ò kí ń dáhùn. Àáfàá sórí yín pé ó ní dáhùn. Àáfàá sórí yín ọ̀gbálẹ̀ ó ní dáhùn. Gbogbo ẹ̀ ló ní dáhùn, kò sí kátà ní dáhùn tí àǹfààní ẹ̀ bá wà fún wa. Ní báyìí, a máa fi àsìkò yìí pé our chief lecturer. Kó tó dìgbà náà, pẹ̀lú ògọ́lá wa tí a bá ní Android phone lọ́wọ́, ẹ jẹ́ ká tẹ All Rifat Islamic Foundation. Gbogbo àwọn prógámù ọ̀dá ti ṣe tẹ́lẹ̀ láòríwò ń bẹ̀. A dẹ̀ máa ń ṣe program ní every Monday 9 p.m. to 11 p.m. ní alẹ́ Monday. Àwọn tí a bá ní àǹfààní, ẹ lè wo àwọn program wa, kí ẹ bá like, kí ẹ sì comment. Tí ẹ bá fẹ́, if there is any contribution, àgbàyìn láìpé ètò, ẹ bá a sọ kí a gbọ́. So Ọlọ́run ó gbà fún wa, kí Ọlọ́run kí ó ṣe amọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. Àwa tí a ń gbọ́ wa lé, Ọlọ́run ó bùkún wa, kí a gbé Bíbélì wa sẹ́gbẹ́ àdúyà Al-Kùránì wa, kí a máa kọ sílẹ̀. I'll pay our former youth pastor, Jegede Busayo Johnson. Now, Alhaji Lola Abdulateef Jegede, aka Alfa Johnson, láti máa bọ̀ sí orí àpèrè yìí, láti bá wa bẹ̀rẹ̀ program tálẹ̀. Ọgbọ́lọ̀ ju 30 minutes lọ. Bismillah. Ohun tó gbé wa wá láti wá bí. Ohun tó gbé wa wá láti wá bí. Ohun tó gbé wa wá Ìwé tàbá. iṣẹ́ Olúwa wa. Àbá ló bá.
ohun tó gbé wa wá, ohun tó gbé wa wá tèwe tàgbà, iṣẹ́ òru Allahu Ta'ala, Allahu Ta'ala, Allahu Ta'ala, lọ́lọ́run sẹ́, yes, lọ́lọ́run sẹ́, Allahu Ta'ala ní lọ́lọ́run wa, Muhammadu lànábì wa, Kùránì tí a ní ìníwé òdo, ohun tó gbé wa wá, ohun tó gbé wa wá tèwe tàgbà, iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala, iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala, iṣẹ́ Allahu yìí o. Àwọn kan parọ́ fara ayé, yes, fara ayé, àwọn kan ṣèké fara ayé, àwọn kan ń ṣọ̀tẹ̀ láláìmọ̀, ẹgbẹ́ àrífò àfẹ́dògbò. Ẹ mọ́ sá sí ọ̀rọ̀ láàrin. Ẹgbẹ́ àrífò àfẹ́sòdò, òdòdó wọ̀ bí kírọ́ parẹ́, òdòdó wọ̀ bí kírọ́ parẹ́, òkùnkùn paradà ìmọ́lẹ̀ dé, ẹgbẹ́ àrífò àfẹ́sòdò, ẹgbẹ́ àrífò àfẹ́sòdò. Wọn ò ní rò wá pa, wọn ò ní rò wá pa, àwọn aláròká èèyàn wọn máa ní rò wá pa, kò nígbà lórí wa láíláí, kò nígbà lórí wa, èròkèrò tọ́ta lè gbà kò nígbà. Ètò ká lè jọ́ kan là wá ṣe, ká lè jọ́ kan là wá ṣe, àwa kò wá tako ẹ̀sìn, ká lè jọ́ kan là wá ṣe. Ká máa là lọ́kan bí Mósè ṣe sọ fún wa, ká máa là lọ́kan bí Muhammad ṣe sọ fún wa, ká máa là lọ́kan bí Jésù ṣe sọ fún wa, kàjùpájù sẹ́sílẹ̀ sínú ẹ̀sìn Ìsìlámù. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadu Rasulullah. Akẹ́bí, akẹ́bí, ẹjá gbọ́nà ọba tó bí dáadáa. Ọlọ́ọ̀ba wo náà ni a dá ọpẹ́ fún ní àṣálẹ́ yìí. Ọlọ́ọ̀ba nínú ọlá ńlá rẹ̀, ọba gbogbo àsìkò, ọba gbogbo ọjọ́, ọba tí máa ń ṣe ohun tí ó bá wù tí ò sí bàbá ńlá kọ ẹnìkan tí ó bi léèrè. Ọlọ́ọ̀ba yìí, a dá ọjọ́ pé lónìí, pé a fẹ́ wá ṣe wáṣẹ ọlọ́jọ́ mẹ́ta ní mọ́sálásí bàbá wa Rẹwà ní òkè ẹsẹ̀ àdúgbò ọ̀gbọ́n ẹgbẹ́ ní ìlú Iléṣà ní àyín. A wá dá ọpẹ́ fún Ọlọ́run pé èròǹgbà wa ó papọ̀, ó sì dédé pẹ̀lú t'Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa, ẹ má bínú pé ó pẹ́ wa díẹ̀, àkọ́lọ́run kó ṣe dáadáa fún wa ni. Mo ti sọ fún àwọn èèyàn wa pé tó bá ti di ọjọ́ àkọ́kọ́ tá bá fẹ́ ṣe program, a ti máa ń pẹ́ jù ká tó kó òǹlé. Kò dẹ̀ sí ohun tó fàájú pé àwa tá a jẹ́ àríf ní ìlú Iléṣà bí àfi bẹ́ẹ̀ pọ̀ ìwọ̀nba àwa tá ń pera wa lárífù náà ni. Àráwọn èèyàn kún wa láti jọ yìí, kò dẹ̀ sí ohun tó fà á ju wípé àwọn èèyàn ò rẹ́dì àti ṣiṣẹ́ t'Ọlọ́run. So wọ́n ti wá dá sí wa lágbádá pé ẹ̀yin lẹ ráyè, ẹ̀yin lẹ níṣẹ́. Tó ẹgbẹ́ bá níṣẹ́ ni kí ló kan ti ń pẹ̀lú Ọlọ́run, sẹ́yìn lẹ ṣe ìdájọ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run ní káwa gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run yé wa dáadáa káàmọ̀ sí Al-Qur'an. Torí pé bó máa ń sábà sọ ṣé ẹrẹ́ni tí ìbá máa ń jíṣẹ́, ìyẹn iṣẹ́ Ọlọ́run yìí, wàláì onítọ̀hún iṣẹ́ ìjọsìn rẹ̀ ò tí complete. Ọlọ́run bá gẹ́gẹ́ ló sọ o
nínú Quran. Ẹ jẹ́ kí ìjọ kan tó máa bẹ nínú yín. Nínú Quran, Ọlọ́run ní ẹ jẹ́ kí ìjọ kan kó máa bẹ nínú yín. Tí yóò máa pe àwọn ènìyàn síbi iṣẹ́ rere. Tí yóò máa pe àwọn èèyàn síbi iṣẹ́ rere. Tí wọ́n yóò sì máa fòrò àwọn ènìyàn sí ibi ìwà ẹ̀tọ́. Wọ́n á máa fòrò àwọn èèyàn síbi ìwà tó dáa. Tí wọ́n yóò sì máa kọ ìwà àbàjẹ́ fún àwọn ènìyàn. Àwọn èèyàn tí wọ́n fẹ́ gba t'Ọlọ́run, tí wọ́n fẹ́ kọ t'Ọlọ́run, àwọn ẹni yìí yóò máa kọ̀ fún wọn. Àwọn wọ̀nyí ni wọ́n ó ṣe oríire. Ọlọ́run wá níṣẹ́ ráwà tá wá ń sọ fáwọn èèyàn pé kán gbọ́ kán dọ́lọ́run mọ̀, kán jọ́sìn fọ́lọ́run. Ọlọ́run ní àwa la máa ṣoríire. Ẹ má ṣe dàbí àwọn ẹni tí wọ́n pínyà tí wọ́n ṣe ìyapa ẹnu. Ọlọ́run ní ẹ má dàbí àwọn tí ó pínyà o, tààrẹ a máa rọ̀pọ̀lọpọ̀ tí ó mọ́ ní Làtífù wò, ẹni tí ò kéwú. Tí wọ́n ṣe ìyapa ẹnu. Wọ́n á máa ṣe ìyapa ẹnu, ẹni tó fẹ́ ṣe wọn ní jẹ́ ó ṣe, ẹni tó tún ṣe wọ́n tún máa ṣe ìyapa ẹnu, wọ́n ní kò kéwú, kí ni ìmọ̀wó ló ní, wá sí wo ló fẹ́ ṣe. Lẹ́yìn tí àlàyé tó yanjú ti wá bá wọn. Bẹ́ẹ̀ sì rèé, àlàyé tó yanjú ó ti wá bá wọn o. Àwọn wọ̀nyí ni ìyà tí ó tóbi ń bẹ fún. Ọlọ́run níṣẹ́ ráwọn tí ń ṣe ẹnu yẹn tí wọ́n ń sọ bẹ́ẹ̀, Ọlọ́run ní ìyà tó le koko ń bẹ fún wọn. Lọ́nà wo tẹ́ bá ń wo Quran chapter 14 verse 4, ohun tí ò yá àwọn èèyàn rí làwọn tí máa ń sọ wípé àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ èdè tán gbọ́yé tí ó jẹ́ èdè Yorùbá tàbí èdè Ìgbò, òun láá fi ṣàlàyé fún wọn tí wọ́n á fi gbọ́yé torí wọn àmọ́ ń tọ́kọ sínú Àlùkùránì. Kò sí òjíṣẹ́ kan tí a rán níṣẹ́ àyàfi kí ó jẹ́ pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀. Ṣé ẹjọ́ báyẹn, Ọlọ́run ní kò sí òjíṣẹ́ kan tá a ránṣẹ́ àyàfi kó jẹ pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀. Kí ó lè ṣe àlàyé fún wọn. Kó bá lè ṣàlàyé fún wọn. Ọlọ́run máa ń fi ẹni tí ó bá fẹ́ sílẹ̀ nínú ìṣìnà. Ọlọ́run òun lọba tí máa ń fẹ́ tó bá wù yóò fi ẹni tó bá fẹ́ sílẹ̀ sínú ìṣìnà. Ó sì máa ń fi ẹni tó bá fẹ́ mọ̀nà. Ẹni tó bá dí ìwọ Ọlọ́run náà lọ́lọ́run ó fi mọ̀nà. Òun ni ọba tí tóbi ọlọ́gbọ́n. Ọlọ́run yìí òun lọba ọ̀jọ̀gbọ́n, ọba tó tóbi, ọba ọlọ́gbọ́n, ọba tó mọ gbogbo nǹkan pátápátá. Ta ló dàbí rẹ̀? Allahu, ta ló dàbí rẹ̀? Allah, nínú gbogbo àwa tá wà láyé. Ta ló dàbí rẹ̀? Allahu, kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Kò sí ohun táa lè fọ́lọ́run wé. Ìròyìn Ọlọ́run yẹn láwá ró fún ọládùúgbò tá wà yìí. Àwa ìjọ Arif All Rifat Islamic Foundation, àwa ẹ́tàkò ẹ̀sìn o, àlàyé ẹ̀sìn làwa máa ń ṣe. Pé èwo láá ṣe káàfi wọ ìjọba ọ̀run. Sí aláwo ní ó wọ ìjọba ọ̀run ni, àbí Kírísítẹ́nì, àbí Mùsùlùmí, àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àlàyé táwa máa ń ṣe nìyẹn. Lẹ́yìn ìgbà tí a kí Ọlọ́run tán, a ṣe ìkàtìkẹ̀ fún Ànábì wa Muhammad. Ànábì Muhammadu. Muhammadu lẹ́ni tọ́lọ́run rán, láláàánú fún gbogbo àgbáyé, gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́, a ó máa yìn ọ́ ní Muhammad. Ànábì Muhammad. Ànábì tí ò sírú ẹ̀, tí ò sì ní sírú ẹ̀ tálìkámọ̀ Ọlọ́run fìdé. Ànábì yìí, òun ni òjíṣẹ́ kan ṣoṣo tó wá mú iṣẹ́ Ọlọ́run dé ògóńgó, tó wá parí gbogbo iṣẹ́ tí àwọn ànábì tó síwájú ẹ̀ tí wọ́n ṣe kù ní àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ìyẹn náà ni ó ṣokùnfà tọ́pìkì wa fún àṣálẹ́ yìí, àṣálẹ́ ọ̀la àti àṣálẹ́ ọ̀túnla mọ́jú Sunday. Kí ni tọ́pìkì wa náà? Ó ní pé kí ni iṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run? Òjíṣẹ́ kan ni. Ẹ máa gbọ́ o, Ọlọ́run níṣẹ́ rí Muhammadu yìí,
òjíṣẹ́ Ọlọ́run kan ni o. Tí yóò máa ka àwọn ayé Ọlọ́run tí ó yanjú fún yín. Yóò máa ka àwọn ìwé Ọlọ́run tó yanjú fún yín. Tí ó lè yọ àwọn ẹni tí ó gbàgbọ́ lódodo tí wọ́n sì ṣiṣẹ́ rere kò nínú òkùnkùn àìgbàgbọ́. Kó lè yọ àwọn tó gbàgbọ́ lódodo tí wọ́n ń ṣe iṣẹ́ rere kó nínú òkùnkùn àìgbàgbọ́. Lọ sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ òdodo. Lọ sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá gba Ọlọ́run gbọ́ lódodo. Ẹnikẹ́ni tó bá wá gba Ọlọ́run gbọ́ lódodo Tí ó sì ń ṣe iṣẹ́ rere. tó wá ń ṣe iṣẹ́ rere, Yóò fi wọ àwọn ọgbà ìdẹ̀ra. Ọlọ́run máa fi wọ àwọn ọgbà ìdẹ̀ra. Èyí tí àwọn odò ń sàn ní ìsàlẹ̀ rẹ̀. Eléyìí tí àwọn odò ń sàn ní ìsàlẹ̀ rẹ̀. Wọ́n ó sì ṣe gbére sínú rẹ̀. Wọ́n á máa gbé inú ọgbà àlùjànnà gbére ni. Dájúdájú, Ọlọ́run ti pèsè tí ó dára jùlọ fún wọn. Ọlọ́run ti pèsè tí ó dára jùlọ fún wọn. Àtẹ̀bí, ìdí nìyẹn làwa la ṣe jáde síta láti máa polongo Islam fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pé Islam yìí o, ẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run ni tí ò sí iyèméjì inú ẹ̀. Láàárín ìjọ mẹ́ta tá a fẹ́ lò yìí, a fọ́ àwọn ọ̀rọ̀ kan ládùúgbò yìí. Àwọn ibi tí Ọlọ́run bá kádàrá tí gbòǹgbò wa yìí bá fi ẹsẹ̀ rinlẹ̀ dé, ìwọ tó bá ń gbọ́ wa, either you are a Christian or you are a Muslim, gbé Kùránì rẹ, gbé dání, gbé Bíbélì rẹ, gbé sẹ́gbẹ̀ẹ́. Tó ráwa, àwọn àìṣe wáàsí wípé a fẹ́ lọ gbàdúrà níbì kan. A máa ń ṣe wáàsí kéyìn kọ́kọ́ dọ́lọ́ ọmọ náà. Nígbà tó bá wá dọ́lọ́ ọmọ, nígbà náà ló tó mọ bó ṣe gbàdúrà sọ́nà tọ́lọ́ ó tó gbọ́ àdúrà rẹ̀. Ọlọ́run bá tá sí wò yìí, ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ni. Ó gbàdúrà sí o, yóò tẹ́ ọ. Ó gbàdúrà sí o, yóò tẹ́ ọ. Kò sún tó kan lọ́run, tí ìbá ṣe pé Ọlọ́run lágbára tòótọ́. Ẹni tí ń ṣawo, ẹni tí ń hùwà ìbàjẹ́, Ọlọ́run sì fún lówó yóò sì lówó. Ẹni tí wọ́n ń sin Ọlọ́run lójú méjèèjì, tí ń kírun àti ikú dórógbó, Ọlọ́run sì ní fún kọ́bọ̀. That is God, ń tán pè lọ́lọ́run nìyẹn. Ọba ṣe yóò wú. Láti máa ń sọ wípé èèyàn, àjẹ́kàn yìí ṣe èèyàn, irọ́ ló wá ń di ẹ. Oṣókàn yìí ṣe èèyàn, lẹ́bẹ̀ olóògùnkàn yìí ṣe èèyàn, irọ́ ló wá ń di ẹ. Ọlọ́run ọba gan ní ṣe wá. Òun lọ bá mọ́ ní ṣe ní. Bí aláwọ̀ bá gbé ìṣòro kan bá ẹni. A ṣe ni tún bá ní dárò. Ọlọ́run ní tèmi Ọlọ́run bá gbé ìṣòro kan bá ẹni. Bí ẹni tó lè yọ sí nílẹ̀. Bàbá lápò ẹnìkan ò lè yọ ẹniyẹn kó nú ẹ̀ àfọlọ́run. Àyàfi òun náà. That is our God. Ṣé wá rí àìdá Ọlọ́run yẹn mọ̀ lónìí? Òun ló wá kó ayé sí ìdààmú lónìí. Táyé ò fi mojú pọ̀nà àti sin Ọlọ́run. Láyé ṣe lọ ń sábà ọmọ èdè èèyàn. Ayé lọ ń sábà èrè. Ayé pa Ọlọ́run tì, wọ́n gbé ọmọ èdè èèyàn ga ju Ọlọ́run lọ. Lọ́nà wo? In Romans chapter 1, láti verse 21 to 25, ẹgbọ́n tí Bíbélì sọ. Táwa náà ká fiyèsí, ká pe àkíyèsí ara wa sí pé, ṣé lóòótọ́ ni mò ń sin Ọlọ́run? Ṣé kí ìsọmọ èdè èèyàn ni mò ń sìn sá? Ṣọ́lọ́run ni mò ń sìn àbọ́mọ èdè èèyàn, àbí igi, àbí ère? Ìwọ náà máa bi ra eléèrè ọ̀rọ̀ pé àsúmì kò ti ẹ̀kú lónìí báyìí. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run. Ó wá dọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run wá ń bi ọ́ léèrè pé ìjọ ò sìn mí nígbà tó ń bẹ ilé ayé. Bóò ló ṣe fẹ́ sọ fọ́lọ̀ bó o sìn ná? Ṣé pẹ̀lú ijó jíjó ni? Àbí pẹ̀lú ìforíkanlẹ̀? Àbí pẹ̀lú ìdí Ọ̀ṣun Òṣogbo? Àbí ìjọ Ọbàtálá? Àbí yépà ló fi sìn? Bóò ló ṣe máa sọ fọ́lọ̀ náà lọ́jọ́ ìgbéde àlìkìámọ̀? Lọ́jọ́ ìdájọ́? Èwo ló sọ fọ́lọ̀ ń bẹ̀? So, eléyìí láwá ìjọ Arif la máa ń fi ṣe àlàyé fáwọn èèyàn. Ṣé rí ìṣòro táwọn èèyàn ń lé káàkiri lónìí, lọ sórí òkè ni o, lọlé aláàfáà ni o, lọlé aláwo ni o, wọ́n ń dara wọn láàmú lásán ni. Ẹni tọ́lọ́run bá fẹ́ ní ó mú kó ní ìṣòro. Pé wà wálé ayé Ọlọ́run ò ní ní ìṣòro, ìrọ̀ ló jẹ́, á jẹ́ pé èyí sọmọ ẹ̀dẹ́ èèyàn. Àjọ̀nú gan ní ìṣòro, ẹranko gan ní ìṣòro, igi gan ní ìṣòro.
torí igi náà máa síìkì igi náà máa ṣàìsàn kéwé rẹ̀ ó rọ̀ tí yóò pọ́n ẹranko àwọn ewúrẹ́ ta máa ń sìn inú ilé yẹn àwọn domestic animal yẹn ta máa ń sìn inú ilé yẹn a máa ń fún wọn lábẹ́ a máa ń gba dókítọ̀ fún wọn àwọn náà máa ń síìkì bí wá ní ìwọ̀n tó ọjọ́ mi èdè yẹn ṣe fẹ́ ṣe ná tó ní níṣòro wájú Ọlọ́run ẹranko ò ṣẹ̀ Ọlọ́run o àbẹ́ranko jésò nínú ọgbà àbí ṣé igi náà ṣẹ̀ Ọlọ́run ni àwọn ẹyẹ ojú ọ̀run àwọn adìyẹ tá ń sìn inú ilé sí wọ́n sìn Ọlọ́run ni kí ló tẹ́ ṣe ń sàsàn àsìkò kan wà ní àsìkò kọ́ọ́lí wọ́n ló ti kọlu adìyẹ ẹjọ́ ta ló dá kọ́ọ́lí so yẹ káàdì ẹ̀mọ́ ṣàìsàn sá àìsàn yẹn ni ó wà débọ́mọ èdè èèyàn àti ìṣòro àìríjà àìrímu ni ó wà fàtọ́mọ èdè èèyàn wà máa sá lọ ọ̀dọ̀ ẹni tí ò tọ́ lọ́run ìyẹn náà wà máa parọ́ fún ẹ̀mí Ọlọ́run sọ fún mi níbo lẹ̀mí Ọlọ́run ti bọ́ sọ̀rọ̀ níbo lẹ̀mí Ọlọ́run wà èdè wo lọ́lọ́run sọ tó mọ̀ sọ pé orí na irọ́ ló wà ń di ẹ̀ mo máa ń sọ àní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní ṣe máa ń rí tòótọ́ ni kò yẹ kó sáláìsàn kankan lọ hospital mọ́ ìdí nìyẹn la ṣe máa ń pariwo pé Ọlọ́run nìkan ló tó sìn má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó bá sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run àdẹ́dọ̀mí tó bá padà kú ìyà ni ó padà já sí a sì fẹ́ jẹ́ òjìyà tí wàhálà wa ṣe pọ̀ nìyẹn o ohun tá a ṣe jáde síta nìyẹn tá à ń sọ fún ẹ pé ojú ọ̀nà wo làágbà sìn Ọlọ́run làágbà dọ́dọ̀ Ọlọ́run ṣé nípa ijó jíjó ni àbí ìkákírun ká forí kanlẹ̀ àbí ká máa pariwo yéèpà yéèpà èwo gan làágbà dọ́dọ̀ Ọlọ́run àbí mẹ́tẹ̀ẹ̀ta náà ni tó tá wá yanjú bí nìyẹn àwọn fẹ́ tírèsì ẹ̀ lọ àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ̀ rán wá sí ilé ayé kí ni tán wá jẹ́ fún wa gan ṣé ká sìn èèyàn náà wá jẹ́ fún wa ni àbí ká mọ Ọlọ́run àbí ká sìn Ọlọ́run ń tá wá sọ ládùúgbò ìníyẹn ìwọ tó bá dẹ̀ ń gbọ́ wa tó bá gbọ́ wa lónìí tó gbọ́ wa lọ́la tó bá di ní ọ̀túnla látàago 10 títí di àfẹ̀mọ́júmọ́ láàṣẹ ìbéèrè kí béèrè tó bá fẹ́ bi wá léèrè wá bi wá léèrè lọ́túnla àwọn àìṣe rédíò asọ̀rọ̀ máa gbèsì so ohun tá a bá sọ àǹfààní wà láti wá bi wá léèrè èmi dẹ̀ máa ń sọ bí mo ṣe wà yìí kò sí ìbéèrè yẹn tí mi ì dáhùn kí èèyàn bá gorí stéèjì yìí wá tó ní àfá mo fẹ́ béèrè béèrè kan kí ní béèrè tẹ́ fẹ́ béèrè àfá ṣé ẹ máa mú gbó ìbéèrè ló bi mí léèrè máa sì dá lóhùn pé mi ì ṣe kí ni mi ì mú gbó àfá ṣé ẹ máa mú tí àbí ṣé mú tí yó ìbéèrè ni tó bá tún béèrè pé àfá ṣé ẹ sí èrè sá wà láì máa dá lóhùn ìbéèrè ló bi mí léèrè so kò sí béèrè kan tí máa ń ṣe kí ni tí máa ń bí èmi nínú ṣùgbọ́n tá ń sọ fún ọ ni pé gbogbo àwọn ọ̀rọ̀ tó o bá gbọ́ látẹnu wa ní àṣálẹ̀ yìí àti lọ́la àti lọ́túnla má bò mọ́ra o jáde síta kájọ fi òye yéra wa kájọ fúnra wa ní ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run torí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìjọba Ọlọ́run kò ní fẹ́ dé sórí lọ́jọ́ tó o bá ti kú lọ́jọ́ ẹ̀ láyé tí ẹ parẹ́ ó wà lọ fèsì wárántì Ọlọ́run lọ́jọ́ náà a wá kú ìwà àtọlọ́run gbogbo tó gbélé ayé ṣe kọ̀kan lọ́run ò bá ẹ̀kọ́lé ò bá ẹ̀ra mọ́tò ò bá ẹ̀ra gbogbo tó bá wù ọkọ̀ jẹ́ kò súnrun tó kàn wá mọ́ lọ́jọ́ tó bá ti lè kú olé ayé báyìí ọjọ́ ẹ̀ náà ló parí so ìyẹn káyé wa mọ́ bá ta ìṣẹ́jú mọ́kànlá kẹ́ yóò ti jù bẹ́ẹ̀ díẹ̀ lọ o náà ìdí ni wípé mi ò tí bọ́ sórí ọ̀rọ̀ rárá aago mélòó ló lù náà 10:30 a sì lè di 11 náà
àtẹ̀rí. Allahu Now, torí pé kí ni a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ dá Ọlọ́run tá a fẹ́ sí mà. Náà ẹ wá wò ó gẹ́gẹ́ bí Romans chapter 1 verse 21 to 25 kí ni Bíbélì sọ. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run. Ẹgbẹ́ o Bíbélì ní nítorí nígbà tí wọ́n mọ Ọlọ́run Òní lógo bí Ọlọ́run. wọ́n yìn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́. Ẹjọ́ a máa farabalẹ̀ ká mo fẹ́ mọ́ tú dáadáa ni. Wọ́n kò yìn Ọlọ́run bí Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run. Èrò ọkàn wọn di asán. Èrò ọkàn wọn wá di asán. A sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Ṣé wá rí awámú ọkọ̀ òmùgọ̀ àwọn èèyàn tí wọ́n yìn Ọlọ́run bí Ọlọ́run, tí wọ́n dúpẹ́ fún Ọlọ́run bí Ọlọ́run, awámú ọkàn wọn ṣókùnkùn. Wọ́n pe ara wọn ní ọlọ́gbọ́n. Àwọn rò táwọn làwọn gbọ́n torí pé nígbà tá a bá ń sọ fún ẹ pé ẹjọ́ séèyàn ló yẹ ká sìn ní àbọ́lọ́run. Wọ́n ilé ìdáhùn ìbéèrè yẹn. Tẹ́lómi bá wá fẹ́ sọ, òkè, ṣé èèyàn ló yẹ ká sìn àbọ́lọ́run yóò ní Ọlọ́run ni, tá a wá lọ́lọ́run yẹn gan. Nígbà tẹ́lómi bá wá fẹ́ ba gbogbo ẹ̀jẹ́ yóò ní Jésù ni. Ṣé Jésù lọ́lọ́run tóòtọ́? Ká máa bira wa léèrè ọ̀rọ̀ ni o, àbánábì Muhammadu lọ́lọ́run, àbọ́sùn Òṣogbo lọ́lọ́run, àbísànpọ̀nà Ògún Ọya sáwọn lọ́lọ́run sá. Àbísàngó, ẹ continue. Wọ́n pe ara wọn ní ọlọ́gbọ́n. Ọlọ́run ní wọ́n ń pera wọn ní ọlọ́gbọ́n, Wọ́n sì di aṣiwèrè. wọ́n di aṣiwèrè. Wọ́n sì ka ògo Ọlọ́run tí kìí dìbàjẹ́ dáa. Ògo Ọlọ́run tó yẹ pé àbùkù ò ní bá, ìbàjẹ́ ò ní bá, àìlera ò ní bá, àìsàn ò ní bá, ìdààmú ò ní bá Ọlọ́run láíláí, wọ́n pa Ọlọ́run yẹn tì. Sí àwòrán ère ènìyàn tí ń dìbàjẹ́. Wọ́n wá pàtì sí àwòrán ère ènìyàn tí ń díbàjẹ́ Àti ti ẹyẹ. àti ti àwòrán ẹyẹ Àti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin. àti àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin Àti ohun tí ń rákòrò. àtàwọn tí ń rákòrò wọ́n wá máa bẹ̀rẹ̀ wọn ẹlòmí àgbẹ̀kọ́ igun ilé ẹlòmí àgbẹ̀ sínú kọ́mpáàdì ẹ̀ tó bá ti jí láàárọ̀ báyìí yóò ọkọ̀ forí balẹ̀ fèrè yẹn yóò lọ jùrù nídìí rẹ̀ a ní ìwọ ni kó sọ mi lọ kó sọ mi bọ̀ lónìí o wọ́n jẹ́ kó wá ayé bá mi o táyé ti kọ́kọ́ bá ọ náà rẹ̀ dìnà tó rẹ́ni tó lọ bá gan ayé kí ìsọlọ́run nítorí náà lọ́lọ́run ṣe fi wọ́n sílẹ̀ sínú ìfẹ́kúfẹ́ ọkàn wọn sí ìwà èérí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn. Ẹ máa gbọ́ o ẹlò kan ń bẹ̀ mọ́kàn ogun máìkì yẹn. Àwọn ẹni tí wọ́n yóò títọ́ Ọlọ́run padà sí èké wọ́n wá ń bọ wọ́n wá ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ. Wọ́n ń sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ lónìí. Òòṣà Ṣàngó tó Ọlọ́run ló dá àwọn èèyàn ń bọ Ṣàngó lónìí. Ṣàngó tọ́lọ́run dá wọn fọlọ́run tì. Jésù Kristi ọmọ Màríà tí Ọlọ́run rán wálé ayé kó wá jíṣẹ́ Ọlọ́run fún wa, àwọn kan ń sìn Jésù lónìí. Àwọn kan náà lónìí, àwọn náà tún sìn Mùhámádù lónìí. Ló fi jẹ́ pé ká tó yóò bọ́ Ọlọ́run, ká tó gbé Ọlọ́run gbà pé àtẹ̀bí Allahu Akbar wà máa gbọ́ pariwo ànábì Mùhámádù lẹ́rẹ̀ 100. Ṣé bá nábì ṣe kọ́ wa nìyẹn? Ṣé bí Jésù ṣe kọ́ wa nìyẹn sá? Ìyẹn ni àwọn àlàyé ọ̀rọ̀ tá wá ṣe láti máa sọ pé ẹ̀sìn ò gbọ́dọ̀ fàjà. Ẹ̀sìn ò gbọ́dọ̀ ṣe kí ni? Kò gbọ́dọ̀ fàjà. Àlàyé ọ̀rọ̀ ni wà á mẹ́rin ìtẹ́ wá, èmi náà mẹ́rin ìtẹ́ wá. Torí pé kí ni? Ọlọ́run sọ fún nínú Quran chapter 3 verse 64 ẹgbọ́n tọ́lọ́run sọ. Ọlọ́run ní a pè ẹ̀yin tá a fún ní ìwé tó jẹ́ pé ẹ̀yin Christian náà ẹ̀yin náà ní ìwé tẹ́ máa ń lò tẹ́ ń pè ní Bíbélì tó ìwé ìjọsìn. Ọlọ́run wá ní ká pè yín o. Mo pè ẹ̀yin ọmọlẹ́yìn Jésù àtàwọn yòókù tán fún tírà àtàwọn Júù.
ẹ wá síbi gbólóhùn ọ̀rọ̀ kan. Ó dọ́gba láàrin wa àti láàrin wípé. Gbólóhùn yẹn ni pé ó dọ́gba láàrin wa, àwa tá a jẹ́ Mùsùlùmí àtẹ̀yin náà. Kí àwọn má ṣe fi nǹkan mìíràn bí kò ṣe Ọlọ́run. Gbólóhùn yìí òun náà ni pé a gbọ́dọ̀ sin ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run. Kí àwọn má ti ṣe wá orogún kan pẹ̀lú rẹ̀. A gbọ́dọ̀ wá orogún pẹ̀lú Ọlọ́run. Kí apáta wa má ṣe mú apákejì ní Olúwa lẹ́yìn Ọlọ́run. Ká má ṣe mú ẹlòmíì ní Olúwa lẹ́yìn Ọlọ́run. Jọ̀ọ́, ìwọ tó jẹ́ Christian, sọ pé Jésù lolúwa sá. Ìwọ tó jẹ́ Mùsùlùmí, sọ pànábì lolúwa. Ìwọ tó jó ní sàpọ̀nà, sọ pé sàpọ̀nà lolúwa rẹ̀ sá. Ìbéèrè ni o, tábìra wa léèrè, ṣé bọ́lọ́run ṣe ní ká sin òun là ń sin lónìí? Torí pé àwọn èèyàn máa ń ní Ọlọ́run kan la mí sìn, bá a ṣe mí sìn ló ṣe kí ni ló yàtọ̀. Orí wa yí nìyẹn. Orí wa yí nìyẹn, a ń tanra wa jẹ nínà. Ọlọ́run kan ṣoṣo ló wà. A wá ní Ọlọ́run kan là ń sìn, bá a ṣe mí sìn ló yàtọ̀. Tó bá ti yàtọ̀, Ọlọ́run yẹn ti yàtọ̀ náà nìyẹn. Tí ìjọsìn Ọlọ́run bá ti yàtọ̀, Ọlọ́run yẹn náà ti yàtọ̀ nìyẹn. So ló ṣe jẹ́ wípé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni. Ọlọ́run tó wá jẹ́ ọ̀kan ṣoṣo yìí, ọ̀nà kan náà la gbọ́dọ̀ gbàjọ́sìn sọ́lọ́run yẹn. Kọ́ Ọlọ́run ò pé méjì, bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta. Ìwọ tó bá mọ̀ ìpọ́ Ọlọ́run pé méjì, tó wá jókòó sínú ilé, àti Mùsùlùmí tó gbọ́pá fẹ́ jíṣẹ́ Ọlọ́run tó jáde lọ sójú ọ̀nà tọlọ́run. Tí ẹni tó jókòó sínú ilé nú Mùsùlùmí tó bá kú, só lẹ́tọ̀ọ́ ká kírun sí lára àbí kò lẹ́tọ̀ọ́? Mùsùlùmí tó wá jáde lọ sójú ọ̀nà tọlọ́run tó wá kú bẹ́ẹ̀, ṣé a gbọ́dọ̀ kírun sí lára àbí kò lẹ́tọ̀ọ́? Mo ń bi wá léèrè ní o, a tún lè mọ̀ pé kí láfà Làtífù tún gbé dé lálẹ́ yìí ná. Mo fẹ́ já ọ sí ní tó fi jẹ́ wípé wà láìtàláì àìmọ́ jáde lọ sójú ọ̀nà tọlọ́run ó sọ nǹkan nù gan o. Ló ṣe jẹ́ pé wá sí táwa ń ṣe ìbáwọn ó ṣe tí kó fi dé lélẹ̀. Àwa la mọ̀ rìwọ́ọ̀dù, èmi gan fámi mo mọ̀ rìwọ́ọ̀dù tí mo gbà wájú Ọlọ́run. Kọ́mẹ̀ẹ̀sẹ̀ wá sọ wípé rìwọ́ọ̀dù tọ́lọ́ máa fún mi fún ara ẹ̀ tí mi ò mọ bó ṣe tó, ṣùgbọ́n mo mẹ̀ kó ga. Èmi gan personally mọ̀ rìwọ́ọ̀dù tẹ̀dọ̀ tèmi fún ara mi pé mò ń jáde lọ sójú ọ̀nà tọlọ́run. Nínú Suratu Taubah, áyà yìí a máa ń lò fáwọn kèfèrí náà, ṣùgbọ́n àwa Mùsùlùmí ló bá wí. Láti verse 75. Òun bẹ nínú àwọn tí ó bá Ọlọ́run ṣe àdéhùn. Ẹ máa gbọ́ àwọn èèyàn wa, a lọ bá wọn, ẹran Ọlọ́run lọ́wọ́, ẹran sí Ọlọ́run lọ́wọ́, a nídìí generator, a nídìí owó, káàfìrà àwọn instrumenti iná gbogbo rẹ̀. Wọ́n á bọ́lọ̀ ṣe àdéhùn, wọ́n ní àfà, inshallah, I will do it, inshallah. Abọ́lọ̀dá má jẹ́nu o, ìmí ó gbà card number wa, ìmí ó gbórúkọ wa, ìmí ó gbà phone number nínú Mùsùlùmí ni o. Ó wá sí yẹn bẹ́ẹ̀, ó wá lóhun kírun, pé ó wà lùjánà. Tó ọbọ́lọ̀dá má jẹ́mú, gbọ́n tọ́lọ̀ sọ nípa má jẹ́mú tó ọdá, tó fi mú ṣe. Pé dájúdájú, ẹ máa gbọ́ o pé ìrẹ́ Ọlọ́run o, dájúdájú tó bá fún wa nínú oore rẹ̀. Ẹ̀hẹ́. Àwọn yóò máa sọ ẹ̀. A máa fi oore yẹn nígbà tó bá dé bá wa, káàtì ní lọ́wọ́, owó ni, ọlá ni, a máa ṣe ìtọrẹ àánú nú ẹ̀. Àti pé, dájúdájú, Àwọn yóò wà nínú àwọn tí yóò máa ṣe rere. a tún wà nínú àwọn tí ó máa ṣe rere. Nígbà tí ó sì fún wọn nínú oore rẹ̀. Nígbà tó náà wá fún ọ nínú oore rẹ̀, Wọ́n ṣe ahun pẹ̀lú rẹ̀. wọ́n wá sáhun pẹ̀lú Ọlọ́run. Ní mo ṣe máa ẹni sùúrù, mo ṣe máa rò pé ìwọ tó olówó lọ́wọ́ ẹ̀ sóòrò pé agbára ẹ ló débẹ̀ sà. Sóòrò pé agbára ẹ ló débẹ̀. Àlẹ́ lómi, awòrà ìníwò pé iṣẹ́ tó ń ṣe ló débẹ̀ tó fi lówó. Ní mo ṣe máa rò pé ìwọ tó olówó lọ́wọ́, ó kàn wà fortunate ni,
kìí ṣe pórí ẹ̀dá ju àwọn tí ó ní mọ́ ṣe bá yá rẹ̀ sùn tán fi bí ọ náà bá yá àwọn tí ò lówó lọ́wọ́ náà bá wọn sùn náà tán fi bá wọn náà prósẹ́sì kan náà ni gbogbo yín dọ́là kọjá kò yàtọ̀ síra wọn ó kàn wà fortunate ọlọ́run kọjú sí ọ lóore ni ló ṣe lówó lọ́wọ́ má wàá fowó yẹn sáhun wọ́n sì pẹ̀yìndà ní ẹni tí ó gun rí. Wọ́n wá pẹ̀yìndà ní ẹni tó gun rí sọ́rọ̀ ọlọ́run sí àdéhùn ọlọ́run. Nítorí náà, ó san wọ́n lẹ́san àgàbàgebè tí ń bẹ nínú ọkàn wọn. Ọlọ́run ní mo san wọ́n lẹ́san àgàbàgebè tí ń bẹ nínú ọkàn wọn. Títí di ọjọ́ tí wọ́n ó pàdé rẹ̀. Títí di ọjọ́ tó máa pàdé ọlọ́run. Nítorí pé wọ́n yẹ àdéhùn tí wọ́n ń ṣe pẹ̀lú ọlọ́run. Àdéhùn tán bọ́ ọlọ́run ṣe pé ọlọ́run ò fọ́ ọba fún alówó àmà ọ̀nà sójú ọ̀nà ẹ̀wọ̀ ọlọ́run wọ́n wá yẹ àdéhùn. Àti nítorí pé wọ́n jẹ́ òpùrọ́. Torí pé òpùrọ́ ni wọ́n. Wọ́n kò mọ̀ pé. Ọlọ́run ti mọ àṣírí wọn. Wọ́n mọ̀ pé ọlọ́run mọ̀ pé wọ́n ní ṣe tẹ́lẹ̀. Àti ìjíròrò wọn ní ìkọ̀kọ̀. Wọ́n mọ̀ pé ọlọ́run fẹ́ fi kó bá wọn ni. Àti pé. Dájúdájú. Ọlọ́run lẹni tí ó ní ìmọ̀. Dájúdájú ọlọ́run lẹni tó ní ìmọ̀. Ohun tí ó pamọ́. Àwọn ẹni tí wọ́n ṣe ẹ̀gàn. Àwọn ẹni tó wá ṣe ẹ̀gàn. Àwọn olùtọrẹ àánú nínú àwọn ìgbàgbọ́ òdodo. Ṣé ń gbọ́ báyẹn? Àwọn tó tún ń tọrẹ àánú, àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo Mùsùlùmí ni wọ́n o. Àwọn tó tún ń tọrẹ yẹn, wọ́n tún máa ṣẹ̀gàn wọn. Pé ó dà pé ó ní òun fẹ́ fowó ṣe àbí. Ṣé èèyàn máa ń ní sẹ́ẹ̀nì? Ọlọ́mí kó àrífù. Mo rántí níjọ́ òní ẹnìkan tá a lọ bá. Ó bá ní àfà. Àsìkò tẹ́ gbogbo ilé tẹ́ ń ṣe káàkiri, sùkúlù ẹ̀kẹ́ ẹ̀mọ́ kẹwà, ó yẹ kẹ́ máa lọ skúù ní, gbogbo ilé tẹ́lẹ̀ ń jí sí Ọlọ́run káàkiri yìí, ó yẹ kẹ́ máa lọ skúù ní náà, kẹ́ lè di kọmíṣọ́nà, kẹ́ lè di gọ́ọ̀nà, ẹ wò oore ilé ayé lásán ló fẹ́ mọ́ lójú o. Ṣé kọmíṣọ́nà ò ní kú àbí? Gómìnà ò ní kú? Pírẹ́sídẹ̀ntì ò ní kú? Kánsílọ̀ ṣàmà ò ní kú àbí? Ìmọ̀mù ò ní kú? Pásítọ̀ ní kú? Àbáláwo ò ní kú? Ọlọ́run sọ mìkan náà lùkúrá tí bá rán ti fásí ẹ. Ọlọ́run ní gbogbo àwọn nǹkan mèremère ilé ayé yìí. Ọlọ́run ní bóò ló ṣe ń tẹ̀yìn jẹ̀ náà ẹ̀ṣẹ̀ làákàyè ni. Ṣé ẹ̀ṣẹ̀ làákàyè sá? Olówó wo ló lówó rí láyé mẹ́ tí ó ti kú rí? Kárú náà bá ṣe ló lówó tó kí ló padà pa? Olówó kan wà tó jẹ́ tuntun táa gbọ́ táti ìgbọ̀rí tí ó ti kù ní sá. Ikú iná ló kú gbogbo ẹ. Kọ́rọ̀ ẹ mọ́ bá wá já sí ìyà àti ìpayín keke àti ìbànújẹ́ láṣẹ ń ké ta fún ọ pé kó dọ́lọ̀ ọmọ tí kó tó dé. Ẹ kọ̀ntínú jàre. Tí wọ́n fi ẹ̀gàn àwọn olùgbàgbọ́ òdodo nípa àwọn ọrẹ títa. Bẹ́ẹ̀ni. Àti àwọn tí kò rí kìíní kan àti ìsá agbára. Ẹ máa gbọ́ ọ̀sẹ́ ìmọ̀ pé áyàbá ń bá ṣe ń babọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá mi lọ. Ẹ rí pé àwọn onígbàgbọ́ òdodo àwọn Mùsùlùmí Ọlọ́run bá wí o. Ọlọ́run ò tí sọ ti kèfèrí o. Mùsùlùmí tó fẹ́ra ẹ Mùsùlùmí tó gbà pé onígbàgbọ́ òdodo ni ọ́, ó dẹ̀ ní owó yẹn lọ́wọ́ tó fi lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́, òkò pamọ́ olóhun tọ́jú ẹ̀dẹ̀ ọmọ. Nígbà tó bá kú tẹ́ ọmọ yá padà sí báṣubàṣu náà ni. Tó ṣúọ̀. Àwọn tí kò rí kìíní kan àyàfi sísá agbára wọn. Nítorí náà, wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n fi àwọn tó tún tọrẹ yẹn, àwọn tó ní lọ́wọ́ yẹn ni wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ọlọ́run san ẹ̀san yẹ̀yẹ́ wọn fún wọn. Ọlọ́run ní mo san ẹ̀san yẹ̀yẹ́ wọn fún wọn. Àti pé ìyà ẹlẹ́ta eléro ń bẹ fún wọn. Àti pé ìyà ẹlẹ́ta eléro ń bẹ fún wọn. Ní o tọrọ àforíjì fún wọn. Ẹ máa gbọ́ lọ́wọ́ Ọlọ́run ní ṣe wá dá àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo tó tún fi àwọn tó ń ran àwọn tó ti jagun sójú ọ̀nà tọ́lọ́run tí wọ́n fi wọ́n ń ṣe yẹ̀yẹ́ àwọn tó ń ràn wọ́n lọ́wọ́ tán ná dúkìá wọn fún wọn. Àwọn tí wọ́n ní kàn ṣe nínú onígbàgbọ́ òdodo nínú Mùsùlùmí tán tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́, Ọlọ́run ní ò gbọdọ̀ tọrọ àforíjì fún wọn. Ní ò gbọ́? Ọlọ́run ní tó bá tọrọ àforíjì fún wọn. Tàbí ò tọrọ àforíjì fún wọn. Bí ó bá tilẹ̀ tọrọ àforíjì fún wọn. Ẹ máa gbọ́ onígbàgbọ́ òdodo lọ́lọ́run pé o, Mùsùlùmí lọ́lọ́run pé o. Bí ó bá tilẹ̀ tọrọ àforíjì fún wọn. Ọlọ́run ní tó bá tọrọ àforíjì fún wọn.
lọ́nà 17 times. Ọlọ́run ní mi ò ní forí jì wọ́n. Ẹ jọ̀ọ́, ìbéèrè wá ni pé nígbà tó bá ń pariwo kírun 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 wọ́n fi sẹ́rẹ̀rẹ̀ kún irun dà wá nínú tọ́lọ̀ sọ́nbì. Àtẹ̀bí ẹ̀gbọ́n tá ń sọ yé irun dà nínú tọ́lọ̀ sọ́nbì. Tọ́lọ̀ ní tánàbí bá tọrọ fún wọn tàbí wọ ìmáàmù tàbí wọ ṣèékì tàbí wọ àfáà ó tọrọ fún orú ẹni bẹ́ẹ̀ lẹ́rẹ̀ẹ́ 70 times. Ọlọ́run ní mi ò ní gba ìforíjì wọn. Ẹ jọ̀ọ́, ẹni tọ́lọ̀ bá wá gbà foríjì èyẹ tó bá kú níbo ni ó wọ̀? Onígbàgbé ìrodo ní o, ṣùgbọ́n níbo ni ó padà wọ̀? Iná ni. Láti ń sọ fún pé tó bá máa àǹfààní tó wà nú pé kò náwó sójú ọ̀nà tọ́lọ́run wà láìwá wà ṣe jú bá ṣe ń sọ yìí lọ. Brọ́dà wa tí ọlọ́bá kádà pé wọ́n ń wò wá láti Australia, kọ́lọ̀n kó bá ṣe dáadáa fún àwọn brọ́dà yìí. Gbogbo ìgbà mi wọ́n ń dá sí wa. Mo rántí níjọ́ Tuesday nígbà tá ń ṣe Facebook program wa. A wá sọ pé a nídi engine, pé a price àwọn kan 130,000 naira, 160,000, 250,000, 650,000. Àwọn brọ́dà wa yìí, wọ́n dẹ̀ ní ká send the picture ẹ̀ sí àwọn, ìyẹn ní Australia lọ. So, wọ́n wá ní àwọn àfihàn àwọn èèyàn wọn, àwọn tán bá lè ṣe nípa ẹ̀, pé àwọn máa ṣe, so àwọn gbàládà pé tó, kọ́lọ̀ kó bá ṣàánú àwọn náà o. Gẹ́gẹ́ bí èròǹgbà wọn láti ṣe àwọn nǹkan wọ̀nyí fún wa, láti yànyàn Austria lọ́hùn, kí Ọlọ́run kí ó bá ṣàánú àwọn náà. Gbogbo ibi tí wọ́n ti rí owó tí wọ́n á fi ṣe àwọn nǹkan wọ̀nyí fún wa, kọ́lọ̀ kó bá pèsè ẹ̀ fún wọn. Láwọ́láwàlá kò átá ẹni tó wá ń lo òyìnbó nù. Ìwọ tó wá wà ń lé sáà táà lọ bá ọ face to face táà jọrí àwọn náà wọ́n wo ọbọ́lọ̀ dá májẹ̀mú, ojú májẹ̀mú ẹ ojú sínú àpótí búrẹ́dì tó dé pamọ́ bẹ́ẹ̀, no problem. Gbogbo ilé wà lọ rò wájú Ọlọ́run tó bá dọjọ́ náà. Ó yá continue ìjàre. Ọlọ́run ní èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn náà kọ̀ sí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. Ọlọ́run ní àwọn tó jẹ́ pé tí Ànábì bá tọrọ àforíjì fún lọ́nà 70 times yẹn, Ọlọ́run ní ìdí tí mi ò ṣe gba àforíjì wọn ni pé àwọn náà ti kọ̀ tèmi tọ́lọ́run, wọn à náwó sójú ọ̀nà èmi Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run kò ní fi àwọn òbílẹ̀jẹ́ ènìyàn mọ́ ọ̀nà. Ọlọ́run ní òbílẹ̀jẹ́ ni wọ́n, Ọlọ́run ní mi ò sì ní fi wọ́n mọ̀nà láì. Mùsùlùmí ni wọ́n o. Lẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ ń bí o, kìí ṣe kèfèrí o. Àwọn èyí tí wọ́n sá sẹ́yìn. Ẹ máa gbọ́, Ọlọ́run wá ní àwọn tí wọ́n sá sẹ́yìn. Yíyọ̀ sí ìjòkó sílé. Tí wọ́n wá yọ̀ sínú kán jókòó sínú ilé. Lẹ́yìn Ọlọ́run. Mi ò gbọ́. Sí ìjòkó sílé wọn lẹ́yìn Ọlọ́run, lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run. Ṣé ń gbọ́ báyẹn? Wọ́n jókòó sílé, wọ́n tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run jáde. Èmi Àbúlàtífù náà ń sìn, aka Àfájọ ń sìn. Èmi lòjíṣẹ́ àsìkò yìí tó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ ẹ máa ṣúgà. Ẹ wá jókòó sínú ilé. Wọ́n sì kọ̀. Wọ́n kọ̀. Láti sapá sí ojú ọ̀nà tí Ọlọ́run pẹ̀lú owó wọn. Àtẹ̀rí. Láti sapá sí ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó wọn. Àti ara wọn fẹ́ fara jàyà fọ́lọ́run. Ni mo ti máa ń sọ pé bá ṣe ń ṣe wá sí ibi ìsìn. Tá bá sọ pé wọ́n fẹ́ pé 500 naira fún Mùsùlùmí kọ̀ọ̀kan. Kákan make announcement ní Central Mosque ní Iléṣà lásán. Wà lámò fi Ọlọ́run bá ṣe lẹ́rìí, gbogbo bí yóò kún fún àkúfàyà ni. Lórí 500 ìgbéré. Ṣùgbọ́n tẹ́wọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, wàhálà ni a ní rí wọn. Àti pé wọ́n tún sọ pé ẹ má ṣe jáde nínú òru. Nínú òkùnkùn burúkú yìí, nínú alẹ́ tí gbogbo ẹ̀ dúdú yìí, ẹ má jáde o. Sọ fún wọn pé Ọlọ́run ní sọ fún wọn pé iná Jáhánámọ̀. Ọlọ́run ní sẹ́mẹ̀ pé òkùnkùn tẹ́ ní ká má jáde, òru tẹ́ ní ká má jáde. Ọlọ́run ní inú iná ta máa kó yín wọ̀. Léèdì nínú tó náà. Iná yẹn mọ̀ ní agbára gan, ó mọ̀ gbóná ju gbogbo òru tẹ́ ń sá fún yìí lọ. Tó bá ṣe pé wọ́n jẹ́ ẹni tí ó gbọ́ àgbọ́yé. Tó bá yẹ pé ẹ bá lágbọ́yé ẹ̀. Nítorí náà. Ọlọ́run ní nítorí náà. Kí wọ́n rẹ́rìn níwọ̀nba. Kí wọ́n ṣe kí ni? Kí wọ́n rẹ́rìn níwọ̀nba. Kí wọ́n rẹ́rìn níwọ̀nba. Kí wọ́n sì sunkún púpọ̀. Ọlọ́run ní kí wọ́n yọ̀ níwọ̀nba, kí wọ́n rẹ́rìn
níwọ̀nba tí wọ́n sì sun ẹkún kíkorò púpọ̀. Ọlọ́run nítorí ẹ̀san ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Bí Ọlọ́run bá dá ọ padà wá bá apá kan nínú wọn. Ọlọ́run bá wá dá ọ padà bá apá kan nínú wọn. Wọn yóò wá máa bá ọ dá ọ̀rọ̀ rẹ láti jáde pẹ̀lú rẹ. Nígbà tí mo bá wọlé tán sí ìta kó ta, ìmí inú wọn, ó lè wá ṣe kí ni, ó lè wá máa bá àfàlàtí lẹ́yìn pé àfàlàtí, ẹkú wá sí, agbọ́pẹ́ lọ wá sí. A máa tẹ̀lé yín lọ́la. Tó bá di ọ̀la, àjọ máa dé wá sí ẹni. Ọlọ́run ní ìrẹ̀ ànábì ẹ̀hẹ́. Ọlọ́run ní nítorí náà. Ọlọ́run ní sọ fún wọn pé, kò lè tẹ̀lé mi lọ láíláí. ẹ má tẹ̀lé mi mọ́ o. Bẹ́ẹ̀ sì ni ẹ kò ní lè pẹ̀lú mi bá àwọn ọ̀tá jà. Ẹ lè pẹ̀lú mi láti dojúkọ àwọn kèfèrí. Nítorí pé ti yọ́nú sí ìjòkó sílé ní àkọ́kọ́. Torí pé ẹ ti kọ́kọ́ jókòó sílé nígbà tá a pè é pé kẹ́ ẹ jáde síta. Ẹ jáde náà. Nítorí náà. Ẹ jókòó pẹ̀lú àwọn olùsásẹ́yìn. Ẹ jókòó pẹ̀lú àwọn olùsásẹ́yìn. Àti pé Kò sí ẹnìkan lára nínú wọn tí ó bá kú láíláí. Àwọn wo nìyẹn? Àwọn àjọ́kò sílé. Àwọn àjọ́kò sílé náà olùgbàgbọ́ òdodo. Nínú àwọn Mùsùlùmí. tọ́bá ilẹ̀ kú pẹ́rẹ́ ẹ má kírun sí wọn lára o. Ọ̀rọ̀ Kùránì rèé o. Kí ní ẹ ti pọ̀ jù? Ló ẹ̀ ń bìbí. Tààrin ẹ. Ló ẹ̀ díẹ̀ ń bẹ. Àti pé O kò gbọ́dọ̀ kírun sí ẹnìkan lára nínú wọn tí ó bá kú láíláí. nínú wọn tó bá ilẹ̀ kú pẹ́rẹ́ báyìí, o gbọ́dọ̀ kírun sí wọn lára. Bẹ́ẹ̀ sì ni o kò gbọ́dọ̀ dúró níbi sàárè rẹ̀. Ó gbọ́dọ̀ débi sàárè rẹ̀ pàá. Nítorí pé àwọn náà ti ṣe àìgbàgbọ́ sí Ọlọ́run àti Tó òjíṣẹ́ rẹ̀. ṣẹ́gbẹ́ báyìí torí pé wọ́n ti ṣàìgbàgbọ́ sí Ọlọ́run àtòjíṣẹ́ mọ̀náfíkí ni wọ́n. Wọ́n sì kú. Wọ́n sì kú Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ òbílẹ̀jẹ́. torí pé òbílẹ̀jẹ́ ni wọ́n. Má sì jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn Àwọn owó tán ní àti àwọn ọmọ wọn jọ wọ́n lójú. Ànábì, àwọn ọmọ wọn àtọrọ wọn ẹlòmíì wà. Àfáà mi mọ̀ pé bàbá yìí o kò ṣe dáadáa ní ẹ̀sì rí láyé. Ó dẹ̀ lówó lọ́wọ́. Tó bá ti lè kú báyìí, àwọn àfáwà lẹ́ọ̀kọ́ rí níbi òkú, ẹbá agbókù wá, tó rówó tó fẹ́ gbá ni o. Wọ́n ní béèrè pé kí ni ìpàtì ẹni yìí nídìí ẹ̀sìn nígbà tó wà láyé. Kí ni ìpàtì ẹ̀ nídìí ẹ̀sìn nígbà tó wà láyé, wọ́n ní béèrè yẹn. Kò sún tó kàn wọ́n kàn wọ́n bèbè, ṣó ń kírun? Àwọn bàbá alájì máa ń kírun, alájì máa ń kírun. Ókè, kí náà ti gbéṣe nínú ẹ̀sìn rí pẹ̀lú ọrọ̀ wọn? Kò sí yẹn, ìyẹn ò ní béèrè kankan lórí. Àwọn kírun náà ni. Òun lọ́lọ́run sọ yìí o, Kùránì là ń ká yìí o. Má sì jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn Ọlọ́run ní ìrẹ́ ànábì má jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn àti àwọn ọmọ wọn jọ ọ́ lójú. àtàwọn ọmọ tán bí má jẹ́ ó jọ ọ́ lójú. Ọlọ́run fẹ́ láti fi jẹ wọ́n níyà ní ayé yìí. Ọlọ́run ní mo fi jẹ wọ́n ìyà ní ayé ni. Àti kí ẹ̀mí wọn lè jáde nígbà tí wọ́n bá wà ní aláìgbàgbọ́. Àtẹ̀rí. Allahu Akbar. Tábá wá ń sọ fún ọ, náwó sójú ọ̀nà tọlọ́run. Ó kẹsì olóṣè jẹ́ pé ó máa ń dùn mí pé mi ò lówó débi tó yẹ kí n ní owó dé ni. Ẹ̀yin náà wo anniversary wa tá a ṣe. Gbogbo àwọn tá a fìwé pé pátá tá a invite káàtà àgbàpolówó àwọn olówó ilé ìsàré nínú Islam. Tán jẹ́ Mùsùlùmí, wàláhì kò sílé tó yọjú, àfi ìyá wa kan, ìyá wa alájẹ́ onífádé kọ́nà kó bá ń sí dáadáa fún ìyá. Àmín. Àwọn nìkan ló wá. Ibùdó ẹni tá a fi ṣe ṣíàmà occasion. Wọ́n jọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa. Wàláhì ààrí adẹ̀tú lọ sí àwọ́ọ̀dù fún àtúfowó àwọ́ọ̀dù wa jóná. Wàláhì ààrí wọn rárá só yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ̀n bá tàdẹ̀ ní lágbára àwọn tó bá wò tàbí tó bá wá bẹ́ lọ́jọ́ ẹ̀ náà, àwọn náà máa rí wípé a gbìyànjú níwọ̀n bá tágbára wá gbé. Ẹni tó jọmọ kọ́ṣẹ́ télọ̀ agbé masíìnì tuntun fún gbogbo àwọn èèyàn lórí. Ìwọ̀n bá ń tàdẹ̀ ní lágbára dọ́ra séyé. Ẹni tó jẹ́ bábà a ṣe kí ni agbé jẹnẹrétọ̀ fún àti clipper ibùdó jẹnẹrétọ̀ òun la gbé wá síbí lálẹ́ láti wá sí prógámù. Ẹni bá lọ wò báyìí á rí pé sunsun sásásá ni tí á láìlọ̀ tí wọ́n lórí
alhamdulillah pé ẹni ẹ̀ ń sìn Saturday tó lọ a ṣe freedom ẹ̀ ó tún ti lọ sí ṣọ́ọ̀bù báyìí by Monday inshallah a open ṣọ́ọ̀bù rẹ̀ tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ṣé ta bá ní jù bẹ́ẹ̀ lọ sáà ní ṣe jù bẹ́ẹ̀ lọ àwa tá lówó lọ́wọ́ níyẹn o ìwọ tó wá lówó lọ omi kọ́lé jọ ni omi kọ́ kọ́mpìnì jọ ni má wọrí tó bá di lọ́jọ́ ń gbèdè àlèkè àmọ́ wàá sákàǹtì fọ́lọ́run kọ́lọ́run kó ṣe dáadáa fún wa eléyìí tá a gbọ́ lálẹ́ yìí kọ́lọ́run kí ó jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èèyàn wa tán wà ní bẹ́ẹ̀ because of our time láti orí àwọn bàbá wa ìmáàmù ṣùgbọ́n tó fíṣẹ́bìlì ilá ẹwà ẹbá mú wá o oye kó yẹ tẹ́ bá ti ní lọ́wọ́ ni o láti ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àwọn tó bá dẹ̀ di ọ̀la inshallah ẹjá tètè dé á tètè bẹ̀rẹ̀ lọ́la torí gbogbo instrument wa ó ti wà ń bì so kò sí ohun tó fẹ́ fàdílé ní ọ̀la lẹ́yìn pé káyètè dé bí káyètè sẹ́ẹ̀tì dáadáa kó tún lè stand jù báyìí lọ ní agbára Ọlọ́run a dẹ̀ ń rọ ẹ̀yin èèyàn wa náà ẹ invite àwọn èèyàn wá àti kírísítẹ́nì ni o àti aláwo ni o àti mùsùlùmí ni o ẹ invite wọn wá àfáà wa Moruf Ọlọ́run kí ó bá ṣe dáadáa fún wọn wọ́n ní àwọn ṣègbìyànjú lọ sí mọ́sálásí Akata Òkèyìn ní ìdájí láti sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ pé a níwá sí ibi sáàárá àwọn èèyàn báyìí sáàárí wọn lẹ́yìn bàbá kan ṣoṣo ló wá ń bẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn tún fi lẹ́ẹ̀lẹ́ nídàájí ó tún jí wá síbẹ̀ ó tún wá ṣe announcement fún wọn níbi síbí ni o kò síbẹ̀ kò wà bẹ̀rù ẹ̀ níbodè ó lè ò ní gbé Ọlọ́run kó ṣe dáadáa fún wa tó bàbá wa ẹ́sò ẹwà bá ṣe rọ́bà náà Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alayhi mursalin alhamdulillahi rabbil alamin sallallahu alaihi karim Alhamdulillah wà fún tí a fẹ́ mú wá náà tí a rí mú wá ọ̀la ń bẹ ńlẹ̀ Ọlọ́run ó bùkún wa gbogbo àwa tá mú wá náà Ọlọ́run fọ̀pọ̀ rọ́pò fún wa wala haula wala quwwata illa billah ẹ má jẹ́ ká pẹ́ ní ọ̀la kábádì lọ́la kí á tètè dé kí á sì make sure pé a gbé ìwé mímọ́ wa lọ́wọ́ ká gbé Kùránì wa ká gbé Bíbélì wa náà Ọlọ́run yóò náà Ọlọ́run san wa lẹ́san olóore o àwọn nǹkan tí a kọ sílẹ̀ ká má wọrí bá di Sátọ̀dẹ̀ òjò láàbẹ̀rẹ̀ ìgbẹ́ lórí ẹ̀ Rabbana salamna anfusana وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين التكبير الله أكبر kọ́lọ̀n kó ṣọ́ ẹni kọ̀ọ̀kan wá délé o Olúwa tún ṣọ́ wa padà èémí lọ́la inshallah bìkúrọ́tùlá Olúwa ṣọ́ wa gbogbo àtà ń gbọ́n lẹ́lá àásùn ọrùn àsùnyé o Olúwa ó tún jí wa padà láàárọ̀lá wala hawla wala quwwata illa billah sallallahu alaihi wa sallam.